وشدني مهيلة في علي أو ذاك مهيلة في علي أو ذاك كتب الموت على الخلق فكان فل من جمعي وأفنى من دولي أين نمود وكنعان ومن ملك الأرض وولى وعزل أين عاد أين فرعون ومن رفع الإيرام من يسمع يخيل أين مرصاد وشادوا وبنوا هلك الكل فلا تغني قليل هلك الكل فلا تغني قليل يا طيب الأسماء يا من هو الله ومولى يسمى ذلك الاسم إلا هو أيا حسن الأوصاف يا حسن الثناء ويا محسنا عما الأنام بحسنه هو الله في الأرض هو الله في السماء هو الله ما أعلى السماء وأشياء هو الله ما أعلى الثناء وأشياء يطيب ويعلو كلما كل اسمه مرارا وتلتع النفوس بذكراه وتلتز أفواه بأسماء فكلما تقرر منه ذكر تلتز أفواه ويا خالق الكرسي والعرش والسماء وخالق ما تحت الجميع وآلاه ورازقنا في البر والبحر والهواء وما أحد يرزق فيهن إلا هو قديم أخير ما له قط مبتدأ ولا منتهى تفنى بحور ويبقى ولا منتهى تفنى بحور ويبقى wàá tí àánú Ọlọ́run àti ìmẹ́ta àjọ ní sí ànábì tiwa Muhammad tí méjèèjì tí ò di wa lọ́wọ́ àti fẹ́ràn àwọn ẹni Ọlọ́run. Torí ṣeéṣe kéèyàn kọjá ní méjèèjì kó farapa lára àwọn tọ́lọ́run fẹ́. Ìgbà míì èèyàn lè kọlu Ọlọ́run. Ìtọ́lọ́run fẹ́ ní òlọ́kọlù. Ọlọ́run ló wá rí áàtì pé bí ò bá ní tí ó sì fún ọ èmi tó ní mo ní tí ń sì fún ọ. إنني لله أسرى أرتجي
لله أسعى. àwọn wòlíì Ọlọ́run bọ́lá bá gùn wọ́n tán. إنني لله أسعى. ọmọ ìbẹ́ náà fà lónìí. ọ̀dọ̀ gómìnà ni wọ́n ń sá lọ. wọ́n ò lágbára nígbà tó náà bá wà nípò. àmọ́ tọ́lá bá ti ń lògbà rẹ tí wọ́n máa lọ. agbára táyé fi ń wá níṣẹ́ náà wọn o kò ní sí. إنني لله أسعى أرتجي منه رداه سفرات القلب قالت آه يا رباه آه يا رباه آه يا رباه nítorí إنني لله أسعى yóò ṣe ẹ̀fìkà ni wọ́n kọ lù ú. أرتجي منه رداه. ẹ wá fi ẹnìkan síbi àmọ́ kó má lé wọn o. ẹ má jẹ́ wọn ó lé àwọn ọmọ yẹn. bí ìbá ṣe kọ́lọ̀ ní ká má gbẹ̀san irú àwọn tó lé arí wọ́n bá ṣàgbákò lọ́wọ́ olúwa. ìbọ̀dọ̀ olùsí tí ń lé mi kájú nílé tí ò mọ tọ́lọ̀ nǹkan fún mi. ogun ọ̀rọ̀ tó wọ́n bá sì ń yàgbẹ́ kò ní tí ìyá ẹni tó sè. yóò máa ní ìran kan pé jọ́kànlé dàgbà tí ń gbẹ̀san. ẹnu ẹtí bá gba ewu ní kó jọ o. àlàyé mi lórí àfáà wa àdéhùn lágbára. mo sì ti máa ń lò ní tí wọ́n máa ń tà mí. ìmọ̀mù náà pè ní sọ́sì pé ẹ fẹ́ jọ wájú kó báyìí. mo tún wá sí lóògùn pé èmi Ìlọrin ni mo ti di ọmọ ní gbogbo ayé mi sọmọ mọ́. torí bẹ́ẹ̀ ti dá sọ fáàrí fún mi. ìkòmí tí a dé náà nù ìmáàmù àgbà bẹ́ẹ̀ bá tẹ̀lé dé bẹ́ẹ̀ ti bàgbà kún kẹ̀ bá àjọ máa ná. tí kìíní máa ń lọ bá òun ní máa rí ilé ìmáàmù ọ̀fà bá o. mo sì ti bẹ sí ìgbàgbárì sí látàná pé òní lọ́jọ́ àná ní sì lè jáde. kí n pariwo àti wí kí n fòlú wọlé kí n tún wá dé sójú agbo táwọn yóò sì jù báyìí lọ. kò sì sí mi rí. bọ́lá bá kẹ́yìn náà kò ní á sí àlàáfíà lò. nbà tí rábà náà ẹ̀yìn wáyé lọ sọnù ìlú tún sí òun bá rí. yáyáyá ẹ̀ máa kalẹ̀ lẹ́yìn tí ò pé méjì. ẹ̀rọ máa yọ mi lò yá mi lò. إنني لله أسعى. ṣé wàá gbọ́dọ̀ bí ọmọ bínú. أرتجي nígbà tí mo ti ní wọ́n ti ní lágbájọ́ sọ tàbẹ̀dó sọ. kò bá àṣàgùn mẹ́fà àbọ̀dọ́ tó kàn mí ṣe bí kí n sọ lẹ́nu àgbẹ̀ máa lọ nínú. àfáàdé àgbọn bínú. àdélé máa ń tẹ̀lé mi. wọ́n ní ìmọ̀ òun lágbo fún nísìn. ọkàn ti bá lẹ̀ pé òun tètè lọ nínú. kò sábà àti ẹ̀fọ́rọ̀ lọ tí ò ní fẹ́ pẹ́ díẹ̀ ìmọ̀ máa rú nínú wa. olóde sì ní ìlò òde àbí gbogbo yín náà fáà ní àbí mi náà pè ẹjọ́ òde náà kí n máa ṣe. إنني لله أسعى. àbá àlẹ́ ẹ̀gbọ́n máa kí bàbá ń lérè. أرتجي منه رداه. زفرات القلب قالت. mo wá lù yìí kan báyìí aago méje kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà tó gbé máìkì fún mi. mo ti dé láti aago márùn. bẹ́ẹ̀ ni ṣe máa ń pààyà Ìlọrin kò sínú tí mo ṣe bẹ́ẹ̀. ìbáàdì náà gbọ́dọ̀ bá rọ̀ lẹ́sẹ̀ wà nà mí ni. àmọ́ Ìlọrin tóbi lẹ́nu ní púpọ̀ gan. báwo ni o yá
ọmọ yóò fojú kàmí látàárọ̀ kò sá tí mo jáde sí lónìí torí mo ti travel ju bó ti yẹ lọ ọ̀hún ni mo jáde lónìí bẹ́ẹ̀ ni n lè sùn mú agogo ọlọ́mọ ìdí ní ìsìn lọ́rìn mo jẹ́ra mi ká dìde nígbà tó yá mi lọ́ra mi ti sinmi náà. إنني لله أسعى adúgbò fún ọlọ́run kí ló tẹ̀ dúpẹ́. أرتجي منه رداه àmì ìbẹ́rẹ̀ àfà kásẹ̀ lásán ló mọ̀ rí adéláyé ìyá ti mọ̀ nǹkan. owó tí o tún gba abẹ́rẹ́ wákàtí. èyí náà láti jẹ bàbá àdínì mọ́sálásí. tó bá fẹ́ jo èyí wà rìn ní bí máìlì kan lójú agbo èló ni ó fún ọ 15,200. nítorí mọ̀ ní ojú bá lọ bàbá o. ìjọ tó ní abá ti lọ ní afá ti lọ ní o. àfọ ìwá ní èmi ò mọ nípa àmọ́ láyé. إنني لله أسعى olùwò kan mo dáwò tó padà wó. wọ́n á sá lọ lọ́ba tí ò ní mú. أرتجي منه رداه àlùbáàrì sí olùwà níwájú ọlọ́run wá ń pé sílẹ̀ lọ́fẹ́ ṣé mọ́tò lọ́fẹ́ ó ní wàá dáhùn. ọlọ́run ò ṣe dáhùn àtàjì. أرتجي منه رداه wọ́n á ní wọ́n lọ́wọ́. ìfẹ́ ni mo wá wà ìyọ́nú ni mo wá wà. kálukú náà ń pàdé wájú ọlọ́run tá a lọ bèrè inú papọ̀. ẹlòmíì lọ bèrè tí ó tẹ̀ kíákíá. bẹ́ẹ̀ bá ti ní ìyọ́nú ọlọ́run kí ni oníṣẹ́wó nítọ̀. زفرات القلب قالت ọlọ́kàn wá pa mí nípa ọlọ́run ó wá sọ báyìí. آه يا رباه áhùtù náà nù. آه يا رباه آه يا رباه يا رباه àbí. زفرات القلب قالت nfẹ́ tu balẹ̀ mọ́ tó mọ́ mu jẹ́ntu bẹ́ẹ̀ níbí. آه يا رباه áhùtù láhùtù jábàrútù mọ́làkùtù. زفرات القلب قالت kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ nẹ́ẹ̀sùtù lọ́ọ́ máa lò. àkàn ní kò nẹ́ẹ̀sùtù tí wọ́n fi kú dànù. kó àwọn kan ní kò mọ́làkùtù ọ̀yẹ́ náà máa kì ní ìsínyù di níyù mọ́làkìyù. Allah. زفرات القلب قالت ẹ̀dá sílẹ̀ ìdáná. آه يا رباه ẹ̀rọ àfáà yín lọ́wọ́. آه يا رباه يا رباه lára wọn tí ẹni màkàmà jìnnì ìsínyù jìnnì mọ́làkì Balkisu wà níbẹ̀. Balkisu jẹ́ rí èèyàn náà ìjẹ̀mú ni. ẹjọ́ sí ìlú dàgbò. إنني لله أسعى gbàgbọ́ àtàwọn ẹni ọlọ́mù wa. أرتجي منه رداه bàbá tẹ ẹ dákọ̀ yẹn arámọ̀kánná bàbá ìmáàmù jẹ fà ni wọ́n bá ṣe. lọ́fà. ilé arámọ̀kánná bẹ́ẹ̀ dùn ní. kódà ìmáàmù wọn ọmọ arójò
wákìlì mùsùlùmí ni onímọ̀ àgbọ̀lé náà. إنني لله أسعى ìdí ni arójò. أرتجي منه رداء mọ́sálásí àwọn mọ̀kánlá pẹ̀lú ní. tó dà fún àwọn mọ̀kánlá wọ́n kọ́ ẹ̀ ní kí wọ́n tó pọ̀ lọ́fà. زفرات القلب قالت mọ́sálásí àwọn mọ̀kánlá ni mọ́sálásí àwọn ṣèkì náà dìbò dé yà sí. ilé agbọ́n bíi mọ́sálásí àwọn mọ̀kánlá ni wọ́n ń lò. ilé ọ̀rẹ́dò mọ́sálásí àwọn mọ̀kánlá ni wọ́n ń lò. ilé oríṣiríkì mọ́sálásí àwọn mọ̀kánlá ni wọ́n ń lò. ilé ìjẹun mọ́sálásí àwọn mọ̀kánlá ni wọ́n ń lò. ilé olómù mọ́sálásí àwọn mọ̀kánlá ni wọ́n ń lò. زفرات القلب قالت ilé ọlọ́mì mọ́sálásí àwọn mọ̀kánlá ni wọ́n ń lò. يا ربه mọ̀kọ́ bí ní ikọ̀ ìbámu arójò lọ́wọ́ káàrí ìmáàmù tí ń lu mọ́sálásí àwọn mọ̀kánlá lọ́wọ́ nísìn. يا ربه ọlọ́run jẹ́ ìbímọ arójò gbogbo. يا ربه nígbà tí ẹ bá wọ́n mọ̀kánlá wọ ọ̀fà pẹ̀lú mímọ̀ náà fi fẹ́ ọmọ nílé ẹjọ́ ọmọ arójò tẹ̀ rí ọjọ́ ọmọ arójò àtàwọn mọ̀kánlá kò sí tó làwọn láàrin. ìyẹn kí mo wá sọ bí lónìí. ìdọ́tà ìtẹnumọ̀ mo lè pátí ní òfìsí níbi. إنني لله أسعى kí n dé yòókù mọ́ bẹ́ẹ̀. أرتجي منه رداء torí bàbá mi ní ẹ bá lùgbà. bẹ́ẹ̀ bá dèlù ètò ga ní bá ṣe ń bẹ bọ́ọ̀ bá dẹni ilẹ̀. زفرات jẹ́mọ́ ẹni kí ni ń jẹ bẹ́ẹ̀. èmi sì lè má bàa náwó lọ ni. èmi ò ṣe pé òsínlẹ̀ àlájí àgbà ọwọ́ àná olùkọ́ lọ bẹ́ẹ̀ ni tí ń jalè ń bẹ sọ̀rọ̀ tó jí adìẹ lánàá wọn ló ti fẹ́ tọ̀rẹ́ rẹ olè náà wá ẹ máa dùn ọ́ papọ̀ ẹ lù ọ́. wọ́n sì mọ̀ ní sàláàtì gbogbo bí ti bá dé láyé ẹ lè mọ̀ ẹ́ mọ́ lórí ibú bẹ́ẹ̀ torí ìpò ibú kò lu bàbá mi. أقلد أهل الله في كل خطوة wọ́n sábẹ́ ń sọ̀rọ̀. من اتبع المختار لم يكن صاغرا mo lọ wí jèlé. أقلد أهل الله في كل خطوة èmi ló tẹ̀ mí. ó ṣòro láti bẹ́ ní ilẹ̀ rẹ̀. wọ́n ọ̀rọ̀ gíní wọ́n bára kìí sáà níjọba àjà sọ̀rọ̀ yóò fàyà lórí dáa lọ sí di méjì. من اتبع المختار لم يكن صاغرا bàtí bàbá náà dé ọ̀fà àwọn àfáà jàǹkànjàǹkàn wọ́n jọ sí ayé mi. ṣé lèmi fi lè dákọ̀ wọn. kódà bàbá yà sí jẹ̀ ní òun ní mọ́sálásí náà. mọ́sálásí àwọn ọmọ kan náà. àwọn tó bẹ̀rẹ̀ ṣe fún ẹ̀kọ́ ní yàsìn kan náà tẹ̀ ń gbọ́ bàbá wọn jẹ̀ mọ́mọ́ bẹ́ẹ̀. وجالس رجال الفضل wọ́n ní wọ́n tó wọ́n á bí ọdún tíráàbù. tó o bá dé dúkàn èèyàn yìí ni ọlọ́sùnlé rẹ. والبر والتقى ẹni eré ni ọba rìn àtẹni tó bẹ̀rù Ọlọ́run. mọ wọlú kẹkọọ kan lọba yẹn sáré wọn yàtọ̀ wọn kò ní rágbó rẹ ní rógà ẹ̀tọ́ tí pọ́ńtẹ́ẹ̀tì tó wà lọ súnlé rẹ wọn náà bá lè jò ní o wọn ó lù báàgì nínú wọn o tí wọn wíńdò tí ó fò jáde tó dùn ara àdúlé. فزين الفتى في قومه جلساؤه wọn tí ó jẹ́ ìfọ̀mọ̀ èèyàn níbi tó bá dé júlẹ̀ sáàkùhù àwọn tó bá jòkó tì ní ó fi tẹ́ àbí ní ó fi gbà yìí. tí ọba ìwé máa gbé tí ọba rẹ mìíràn tí ọba ìwé máa gbà tó kábínẹ̀tì wọn
òkè wọlé alájí àgbà kàdébà tó bàbá alájí àgbà wọ́n pè 19 years lánàá olóòjì ní special program lọ́fà lálẹ́ tí mo fẹ́ gbé kalẹ̀ fún bàbá nìkan sọ. Innani lillahi as'a. àmọ́gbà tí mo rí ẹni tó tó mi pè tí mo dẹ̀ ń bá rìn sí. Arúkàgí mi ní òrìdọ́rù. mo bá dúró gbogbo program mi pé tó tí bá tiẹ̀ lé ìdílé jáde ṣé bíi tí ì lè. tẹlifíṣì sọnù ọ̀rọ̀ rẹ̀ gbẹdẹ fẹdọ sí de ali sùn ní ẹsìn yẹn yìí kí lè fẹ́ kí n ṣe fún ali sẹkìn nani máa kún túmọ̀ ọ̀làwù fún aliyu ọ̀làwù ẹni bá gbà mí ní ọ̀gá àní ọ̀gá rẹ ni mo lè bá wí fún yín ẹsìn mi bókìbókì bẹ́ẹ̀ lọ ọmọ ẹni Ọlọ́run rí bàbá ni mo gbà fọmọ olórí ọlọ̀tẹ̀ ní ọ nígbà fọmọ tiẹ̀ náà. Zafaratul qalbi qalat. Bàtà ìbáraẹni sí wá dé. Òun sísè ń jáde sí òsì ní gbádùn láti bàtí mo ti travel tí mo ti lọ ṣáká. Àlùbáàrì sí ń bọ̀. Ẹ̀kú àṣẹlẹ̀, ẹ̀kú àṣekún. Wọ́n ṣe é lè bá wọn ní karambari ni kò láṣekún. Yóò máa fọ́ pé ọ̀dà ti parí iṣẹ́ wa. Parí tọmọ rẹ̀ náà. Iṣẹ́ ìrìn wo ni a parí? Ẹ̀yìn tẹ́ ẹ kọ̀. Ìgbà tó lógún bá lógún ló níyì. Ẹ̀yẹ kọ́ lójú ní mẹ́wàá ẹni lè bàbá yín pọ̀. Ẹjọ́ kú tẹ́kẹ́ pin. Ìgbà tí ń dálò ló níyì. Ẹ pin tán bí wàá ní tán lẹ̀. Làmúrúkà máa yẹ ẹrú sáánù. Olódó mo sọ fún yín. Ilé bàbá wa tóbi. Ìgbà tó nìkan ní ló tóbi. Ẹjọ́ kú tẹ́kẹ́ pin lé mẹ́wàá ẹ̀yin 40. Wọ́n jọ ní ó kẹlò mí nínú yín. Làmúrúkà máa yẹ ẹrú sáánù. Ìlàbùnú yawmihi. Alama tajalla. Wa umuhu labunu amsihi. ومالي فخر بالعظيم الرميم وإنما فخر الفتى فخر الذي يبغي الفخر بنفسه أمرك ما إنسان إلا ابن يومه ẹ̀mọ́ tí ò yá àwọn ọmọ agbójúlógún wọ̀nyẹ. Bàtà bàbá wọn tó kó kọ́. Kálukú wa ń kà bàbá mi bàtà 40. Tẹ̀sí wo ẹni tẹ́ pè. Kò ní kàn ọ́. Ṣé nígbà tí kò bá ti dogun nínú tuntun, ẹ̀yin kó jáde pẹ̀lú ẹ̀kún ẹ̀rí pàkíyèsí bàbá yín wọ̀. Alama tajalla yawmuhu labnu amsihi. Tí wọ́n gbé ogún mi, ẹ̀sìn ní máa bì. Bẹ́sẹ̀ tí ẹ dájọ́ sí náà ní. Ìbọn mi pátá lásán lè rí bàbá wọn lọ́mọ síláṣí. Sẹ́yìn tí yí lọ́gbọ́n bí ipò. Alama tajalla yawmuhu labnu amsihi. Ó kẹ́ bẹ́ẹ̀ lọ́gbọ́n àgbà. Bàbá dáadáa. Ìgbòlé àwọn àfáà. Ìgbòlé àwọn àfáà o. Àwọn ọlọ́gbọ̀n wa mú kí. Ọlọ́gbọ̀n wa bàbá ìmọ̀mọ́ àgbà. Àbí? Ọlọ́ni kan mú Kamẹ́lì Yusuf náà. Ọlọ́ni Yusuf ajogún rẹ̀ lè fún máa ní kápọ́ sí wọ́. Kí wà báàrí sí. Kí máa mú jẹ́ntù. Kí ṣe wà kálàmì. Kí bàbá àdé àgbò. Kí gbogbo ẹ̀wọ̀n gbogbo owó kó lórí ẹbí. Náà. Adhanu limari hina tifli ya'ati. Mo kí àwọn Zùmúrà Agbájì. Ìgbòlé àwọn ẹni ọlọ́wọ́ àtàtì táà lè dáàbọ̀ wọn tẹ́lẹ̀ kò sì lórí àfin. Òrèmí dá sí gbogbo ọ̀rọ̀ orí sójà kìíní tí wọ́n sọ káàkiri ayé o. Àfáà kan, àfáà tí a náà wà lọ wọn. Àwọn náà àfáà gidi láyé sọ́kùsọ ni. Ibi tá a bìlọ́ǹgì sí láyé ni. Adhanu limari hina tifli ya'ati.
صلاتي إلى الممات. وكما هذا الزاروك mo kí wọn tààrà àtàwọn bàbá tó bí wọn. wọn akọ lórí ilé tó ní kí n wálẹ̀ yìí tó bí odidi ìran kan dìde. yẹn máa lọ bàbá yìí ọ̀rẹ́ tiwa Ahmad àbí olóríire ní France àbí ọmọ gidi olùsponsor ni wọn àti gbogbo mọ̀lẹ́bí nípa rẹ níra yín. Àlọ́nù ìmárì. láti jẹta níṣẹ́ òjẹ́ tó ti ń gbádùn màmá tí wọ́n lọ àti màmá wọn ìyá kan bàbá kan ló bí ẹ. Àlọ́nù ìmárì. Hínà pípì àti. ẹ jẹ́ mi ọ̀rọ̀ kan nílọrin ìbílẹ̀ mo ti ké lọ o. kí ló dé tá a bá bímọ tá a pèrún sí létí. etí ọ̀tún. ọmọ létí òsì. àmọ́ tó bá ti wá dídọ́ tó kú kò sí ká ọ̀rọ̀ mọ́ kò sí ká pèrún. Àlọ́nù ìmárì. Hínà pípì àti. ìrún tá a pèsè ọmọ létí ń. nígbà tó bá wá jẹ́ bí lọ́mọ. وتأخير صلاة إلى الممات. àmọ́ tó tá a pè wọ́n àní kì. àpẹẹlẹ nìrún ọmọ. ìnáró òun ilal mamati. olùjọ́ tó bá kú. دليل أن محياه قصير. ìtumọ̀ ẹni pé sáà ti bí ọ náà anna mahyahu qasir. àsìkò tó ń lò kínkín náà ni. كما بين الأذان إلى الصلاة. bá a ti ní wọ́n pẹ́ tó láyé o kò tó àsìkò tá a pẹ̀lú ìgbà tá a gbẹ̀rù dìde lọ. دليل أن محياه قصير. mo bá yín náà sọkún mọ̀mọ́ yín kẹ́. كما بين mo bá sọkún mọ̀mọ́ wọn. àbí ẹ̀kọ́ ni mo. الأذان إلى الصلاة. كما بين الأذان إلى الصلاة. wọ́n ní fún bẹ́ẹ̀. àwọn fún mi ní 100,000 wà dúrà. دليل أن محياه قصير. كما بين الأذان إلى الصلاة. torí tí ń di púpọ̀ wòlíì ní ẹjọ́ bí wòlíì ńláńlá. ẹni tí a tún wá ń sùn tì níbi Fátímà máa nẹ́bí ní. الله دليل ẹ̀jẹ̀ abẹ́ ìmọ̀. أن محياه قصير. Fátímà. فاطمة صلى الله رب محمد على جسدي أمسى بيثرب ساويا. البارزي. فاطمة صلى الله مولانا. رب محمد على جسد أمسى بيثرب ساويا. على جسد أمسى بيثرب ساويا. ṣé wọ́n jẹ́ ń tù ṣé wọ́n lè wo kọ́ yín táwọn ṣàárà tẹ́ rí la ilaha illallah Muhammadu Rasulullah ẹ̀bẹ̀ kọ́ ni mi méjìlá ó ṣe 24 ṣẹ́bẹ̀ kọ́ ni ní wákàtí ọjọ́ ọ̀sán àtòru gbólóhùn rẹ̀ méje déédéé ọjọ́ méje ṣẹ́bẹ̀ kọ́ la ilaha illallah gbogbo ara fẹ́ kò sí ìjẹ́ ká wọn sí.
bẹ́ẹ̀ bá pẹ́ mílíọ̀nù rẹ̀ etí rẹ̀ gbọ́dọ̀ kára wọn. ẹ̀ mọ̀ tí ì bí kára wọn káàfù wà lókè lónìí wà sálẹ̀ lófin amúrúkú bẹ́ẹ̀ káàfù wà náà. أذان المري حين الطفل يأتي ẹ jọ sílẹ̀ ò dágún. وتأخير صلاة إلى الممات ẹ jọ sílẹ̀ ò dágún. تأخير صلاة إلى الممات yìí má níbi dára ẹ jẹrẹ. دليل أن محياه قصير كما بين الأذان إلى الصلاة كما بين tó pé dáadáa tí o bá ti ní mo ti fi ń sin méjèèjì yìí irọ́ nípa. ìjọ ṣé Ìlọrin mo wà bí ọlọ́run sí ara yín lèmi náà oníkan lóhùn jẹ́ tù tí lè sọ. كما بين tọ́lá wọn ní ẹni ẹ̀gbọ́ àwọn àlùfáà ìdọ̀nù. الأذان إلى الصلاة akẹ́yẹ̀dé sáré bó jìjì kò jìjì kò mí ló jìjì. دليل أن محياه قصير bẹ́ẹ̀ bá ti farabalẹ̀ lọ nílẹ̀ àwọn ọ̀dọ́ pọ̀ mi jẹ́ sọ́mọ́sọ́mọ́sọ́ o ẹ̀yà farabalẹ̀ kẹ́ máa da òkú ọ̀rọ̀ mi rú. كما بين الأذان إلى الصلاة tí mo fẹ́ yanjú pọ̀ ẹ jẹ́ mú lẹ́sẹẹsẹ díẹ̀ kí n máa lọ. كما بين الأذان إلى الصلاة olùdókòwò 19 years tí mo lọ mú sàtífíkẹ́tì ní kò ní àlàjì àgbà. ìjọ tí wọ́n tí ọlọ́ọ̀ ní kí wọ́n yàn mí ní ìwọ̀n mú ọ̀fà tí mo gbàwé ẹ̀rí báyìí. ní ìsun ọ̀fà níjọ́ náà mo ní bàbá wọn fún mi ní ìwọ̀n mú ọ̀fà mo kàn gbé ní bàbá lọ́wọ́ báyìí. دليل أن محياه قصير ẹ jẹ́ dákun mo fẹ́ ká fà yín jòkó. كما بين الأذان إلى الصلاة jọ̀mọ́ نعم فلا إله إلا الله محمد رسول الله مفتاح الجنة. الله àjíyàn rẹ̀ pé kọ́kọ́rọ́ ìjẹ́nà kò ní la ilaha illallah. ẹ gbọ́ àjíyàn rẹ̀ o ẹ bá jíyàn rẹ̀ fẹ́ sàgbákò ni. وألا يكون السعي إلا عبادة ولهذا المفتاح أسنان 7. kọ́kọ́rọ́ tábù àlìjẹ́nà tí ń wí lóòótọ́ ó wá ní eyín méje ló ní tí kò bá ti kánu méjèèje àti àlìjẹ́nà sọ̀rọ̀ fún ọ. وألا يكون السعي إلا عبادة ẹ jẹ́ agbẹ́ lọ́rùn jìgúnjìgún náà tí wọ́n tẹ́kàn tara yín tọkàn tara rẹ tó fẹ́ pè ọ́ náà tó ṣe bí wèrè lágìlágàgìlágù lágìlágà igi wo ní ńlá ní bàbá rẹ. بخلاف قلب bàbá èmi kan sẹ́mi ń sọ náà bẹ́ẹ̀ bá pè mí ò sí dáa ń sẹ́pẹ̀lẹ̀ mi. orí ọ̀yà wèrè nǹkan sí ọ̀nì tá ló ń pè ní wèrè báwọn. kóyè nìkan tí òtún àdùn ládùúgbò wa ń dùn ní ó pè nìkan tí ń jó kọ̀ ló sì gbé ẹja yẹ. mo ì dídì o. mo ní ẹgbẹ́ wa kí ló tó fi owó sí. kí ló bàjẹ́ lára rẹ tó fẹ́ ká tún sí. ọ̀sìn jáyé ojú ọgbà ará àdúgbò pé nǹkan sí lúwẹ̀. à ń pè èèyàn ó ní ládàbí. kájọ wa rí Ọlọ́run. bóòlù ẹsẹ̀ ń pè é lọ́jà mi ní òdáhùn. kí lè kọ́kọ́ ti ṣáájú kẹ́ tó máa pè Ọlọ́run náà. وألا يكون السعي
بإخلاص قلب يجب أن نعلمها ونوقن بها ونقبلها. olùtúláàsì jama. olùtúláàsì. kakọkọ mọ Ọlọ́run tá n pè. kakọ mọ Ọlọ́run ọba tá n pè. baba ọba tí ń kiri ẹ ló kiri ẹ gbọ́dọ̀ kiri ẹ bẹ́ẹ̀. ẹgbọ olórí adahaka wa àbùká. ìwọ ọmọ rẹ rìn kí gbogbo ọmọ rẹ ń yàn. o dé sílé rẹ lọ. àgùkò tí wọn tó tẹ̀ ń sílé o kọ́mọ kọ́mọ bòbí rẹ ló jẹ kó kọ́ lẹ́kún. ìṣàkóso ìgbọ́dọ̀ bí méje kúkẹ́ ọmọ yẹn Ọlọ́run fẹ́ ọ ni wọ́n lè sórí ikú papọ̀. ẹlòmíràn ni mo fẹ́ máa tó pọ̀ torí kí ìkọ́sà yẹn àmì ẹ̀dínlá ni wèrè lọ́lọ́ yọ màrún fún mi ọmọ ọ̀gbọ́n ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dógún jẹ́ sórí púpọ̀ nù. ìgbọ́n ọmọ gbogbo àbúrò ọmọ sìgá kọ́ ọmọ jalè kọ́ ọmọ ṣe sìná fọ́ nígbò lórí. fama ẹni bẹ́ẹ̀ sì ní bí jù kan lọ yóò sì jẹ́ ẹgbẹ̀rún ọmọ lọ. ṣá àbùkárù wà á bí hákàmù yàṣá. فإبكاه عدل وإنها كل فضل فإبكاه عدل وإنها كل فضل من شاء أبكاه وأضحك من يشاء. àwọn ọmọ Ọlọ́run ni mo ti lọ́rùn. ẹjọ́ bẹ́ẹ̀ bá dọ̀rẹ́ méje tí o bá dá afẹ́ nìkan tó dá afẹ́ nìkan ṣe kẹ́ bínú sá. orí igi ọsàn kan káàgbé igi kan tó wá ní ẹ̀ka mélòó tó mẹ́ẹ̀ẹ́dógún òjò kan náà ló rọ̀ sí àwọn akọ ọsàn kan yóò kóró ìkan ó dùn ìkan ó lómi ìkan ò ní lómi ìkan ó tẹ̀lé lọ ìkan ó gbẹ lórí igi kan náà tó tẹ bá jọmọ ìyá kan náà bẹ́ẹ̀ bá ti yàbá kan náà ẹ lọ nímọ̀ nípa ọlọ́pẹ́ tó fẹ́ ṣe ló ṣe o. Ọlọ́nímọ̀ nípa Ọlọ́run àrà tó fẹ́ dá ló dáhùn. ṣé ìbínú sàláàtì. أردت بأن الله في ملك واحد فليس له زوج وليس له مثل فمن شاء بكاه. ẹ lọ gbọ́ lónìí èyí tí a jóbi ní mẹ́ta lọ́nà ọkọ̀ àbí méjì yóò dá ìbínú sàláàtì. وأضحك من يشاء. àbẹ̀ jóbi mẹ́rin tọkọ yín bá tọ̀ yín yípo mọ́júmọ́ tó lò sẹ́jú kan náà tó ìṣe ogun tó sì lára yín ẹ mọ̀ lónìí pé bí ọmọ kan náà o. bàbá Suleiman ẹ̀dẹ̀wò ẹ gbọ́ ó ṣéwò ó ní mo fẹ́ lu agbára mi mo fẹ́ bí ọmọ tó pọ̀ ó wá súnmọ́ ìyàwó 99 lẹ́mìí kí wọ́n lóyún lẹ́ẹ̀kan náà gbogbo wọn wá lóyún ìka tó wá lóyún ó wá bí ìdajì èèyàn ọwọ́ kẹsẹ̀ kan ojú kẹsẹ̀ kan. أردت بأن الله في ملك واحد. wọ́n bá ṣe la ilaha illallah. mo jọ tiẹ̀ mọ́ náà kàn pé kó lè yarí mọ́ lọ́wọ́ níjọ́ mi. wọ́n fọwọ́ bá yà àwa níbi tá a kó lọ́ bá dé oríire ó burú yẹyẹ. tọ́lọ̀ bá fẹ́ kọ ẹ̀dá tó mọ̀ jù ló pa ntọ́ mọ̀ ṣe ní òbí ṣe tiẹ̀ yóò mọ̀ ṣe fún àmì kápẹ́lógún ọmọ ló mọ̀ yóò mọ̀ jẹ́ fún àmì ìyàwó ló sì bí ọmọ tì. bíbá ẹgbẹ́ kéèyàn ọmọ ọlọ́ ẹni kéènì àdókò tó bó sùpá sọ̀rọ̀ tó sọ kalẹ̀ tó náwó tó lè dà tó ṣe nǹkan àsopọ̀rọ̀ súnmọ́ kí n kó mọ̀ lóyún. sásẹ̀ ní òsìkè máa lóyún ṣùgbọ́n mọ̀pá náà ò fẹ́ fún un kò sì fọ́ọ̀sì náà láti fún un. مولي عرفت الله لم أرى غيرا وكذا الغير عندنا ممنوع.
dagun. من عرفت الله Kọ́mọ́nà onímọ̀ nǹkan náà lóòótọ́. Ẹ̀yin 150 ni jáde níjọ́ kẹrẹ fẹ́ gba ṣàhádà. Ó lè ṣe pé mẹ́rin ló ṣiṣẹ́ àfà. Ẹ̀jọ̀ parí. Nínú ẹ̀yin mẹ́rin tí wọ́n ní, ẹ̀yin mẹ́ta tó máa sáré tẹ̀lé nìkan káàkiri ni. Ẹ̀jọ̀ parí òṣèlú tó bá ti díbẹ̀ ẹ̀dọ́ ọmọ náà. Pé ẹni iwájú lè já máa tẹ̀lé ká. Bó sọ̀rọ̀ yà sí ẹ̀mọ́ aládì èmú lọ ní àtàpá ẹ̀rán. Àmọ́ ìdádúró ebi ni ó pàyẹ́rẹ́ yà rẹ̀ kú sínú yàrá. من عرفت الله لم أر غيره Akẹ́yẹ̀dé, mo kẹ́yìn ọmọ la ilaha illallah. وكذلك غيره Ẹ̀kẹ́ ń wí. Tẹ́ ẹ̀ mọ́ tó wà lábẹ́ rẹ̀. لم أرى غيره وكذلك غيره عندنا ممنوع Tí ẹ bá wù sùúrù tán, tó jẹ́ kí ẹ̀gbọ́n tó ṣe tarbiyya tó ṣe tazkiya taraki àtàhálì qabla àtàhálì wàtàhálì qabla tajalli. Ẹjọ́ sílẹ̀ ò dágun. ماذي تجمعت Tọ́kẹ́ mi tẹ̀síwá àhálẹ̀. Ṣèbí ta ni wọ́n lò? Wọ́n mọ tájú wọn nu yàrá ni. Wọ́n tó ń dẹkọrétì ara. Tó bá kú àtọ́lọ́hùn. Ó kọ́ lóun lọ tiẹ̀ fárí. Baba, àtàkàlì qabla tàhálì wàtàhálì qabla tajalli. Ọkọ̀kọ̀ ha èrí kúrò rẹ̀ tàhálì. Ọkọ̀kọ̀ ọ̀hà kọ́tọ́ máa sọ̀sọ́. Tó o bá sọ̀sọ́ wọlé nílé ọlọ́wọ̀. Mo dé yòókù ma torí ẹ̀jẹ̀ jù. ماذي تجمعت Àwọn kẹ́hìn ní wà ní àyè. ما خشيت افتراقا Àwọn sàrà tí wà níbí. وأنا اليوم Káwọn ní méjèèjì kí n máa lọ fà. Wọ́n ní méjèèjì o. Tó o gbọ́dọ̀ ọ̀gá kọ́tọ́ mọ̀ la ilaha illallah. العلم Ìmọ̀lá kọ́kọ́. Ọmọ ọlọ́run. Bí ìbá mọ̀ ìlú ilé báyìí sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá mọ̀ ní ilé báyìí sọ̀rọ̀. Ọ̀fẹ́ sọ̀rọ̀ ọlọ́run sọ ọmọ sẹ́sí rẹ̀. Kó lè dá tiẹ̀ rúkìlọ̀ tó sú. Ọ̀rẹ́ náà sì ní bọ́ sí. Nígbà ní sọ̀rọ̀ àìpanilẹ́kùn. Ó tún wá kọ́kọ́ fọ́ sóyà pé kò ní rí bẹ́ẹ̀. Tó bá ní kó rí bẹ́ẹ̀ kọ́. Àbí? واليقين Wọ́n ní yàkín. Sọ̀rọ̀ tí ẹ̀ màmá dájú pa rẹ̀ gẹ́gẹ́ pé òun lòun. Ìmọ̀sọ̀rọ̀ àti ẹlòmíkẹ́ ọ̀pọ̀lọ́ kò mọ pàápàá ọba tí ń pè. Kò dá lójú. Yàkínú tá a nábì ní tí olórí mú mi láyé o. Ànábì jagunjagun wá dá ìbọn abẹ́ sinmi. Ó bá ṣe kúrẹ́kúrẹ́ ànábì wá fi dàrọ́ ní. Nǹkan sì lọ ìgbà lórí àná wá gba ní ìpa. Olùkọ́ lórí ni wọ́n pa ọ́. Ànábì kan wù náà. Ìlà ìdákẹ́ jábọ́ ní ọwọ́ rẹ̀. Lẹ́yìn bá mú ìdá padà. العلم واليقين والقبول Jẹ̀mọ́ ìtọ́ ní yàkínú dé. Aya tó gba ní olùkọ́ kọjá. Wọ́n lè fi lò rẹ̀. Ó ní ẹ̀ ló ṣéwù, ó ní tí ì rírí. Mo rá ayé funfun. Inú olùkọ́ ló gbà kọjá. العلم واليقين والقبول Tí wọ́n ṣe kọ́ ọmọ lọ́wọ́, èmi ní jẹ́ ayé. Káfíńlẹ̀ òkú àtọ́lọ́ lẹ́jọ́ sùn. Ọmọ adé ayé ọ̀wá sàrò. Kí ni jẹ́ ayé? Kí ni jẹ́ atomic bomb? Kí ni jẹ́ bàrẹ́tà? Kí ni jẹ́ missile? Kí ni ẹ fẹ́ tù sí ọ tó tún àdúrà tó wà lára rẹ̀? Ẹ̀yin náà nílẹ̀ òdàgbò. واليقين والقبول Ẹ̀ dá mi ló ń jèrè. Ìkádà wà fáà. Tá a bá ti tọrọ mẹ́tẹ̀ẹ́ tí mo fẹ́ sọ ìwò. Ọba àlú ní kí wọ́n lọ jù sórí òkè. Kíkì ni mo pa jẹ. Wọ́n lọ sọ sórí òkè. Pàtó mi délé ilé ní ọba. Ó lè gbé láàrin òfin sọ́sà ní odò. Ó délé báyìí ilé ní ọba. Ọba lọ́dà á hàn ní mọ̀lẹ́. Ó wá ní kọ́ lọ mú ètò wa. Àwọn àgbà oró gbogbo ètò tó lé 100. Àwọn àbí ṣe májèlé.
àwọn agbèmọ̀ bí mú wọ́n sì lè yìí náà la ilaha illallah la ilaha illallah láì ṣé bó ṣe gbé wọn báyìí. gbogbo wọn báyìí. wọn kàn ń laagun asọ̀rẹ́ kan fa àyà. asọ̀rẹ́ kan fa àyà. èyí tí ó fi àyà asọ̀rẹ́ tó yàrá rẹ̀. ó ní ọtún mi wá. العلم واليقين والقبول. kábílẹ̀ ọ̀rẹ́ di ká mọ ṣàádà ni kí lọ nà sísè òní kúkú tó débẹ̀. والانقياد. nígbà tí wọ́n sọ nínú olè òkè jásí omi ni. فادري ما أقول. gàtí ngàsẹ̀lẹ̀ tẹ̀ ń gbọ́ kìkì rẹ̀ náà tí a máa tẹ̀sí ẹ̀ tẹ̀mí la báyìí mọ̀lẹ́mi lẹ̀ rí mọ̀lẹ́mi ò rí yẹn o. sọ́ọ̀kù àwọn sẹ̀kùn lónìí àná ẹ̀ mọ̀ pé rí ẹ̀ kọ́sẹ́ lónìí bàtà débi tá tí wọn ò ti ní rí wọn tí ò yí ẹ mọ́ àná àbámẹ́lẹ́ àbámọ́ tá a sì máa ẹ̀ fúnra mi kí n sọ tẹ̀sí mi èmi náà sì ní ẹ pé lọ. kẹfà àsìkò ìlàtọ̀ bíbí máa. kẹfà àsìkò ìlàtọ̀ bíbí máa bí. كيف أشكو إلى طبيبي ما بي والقبول العلم واليقين والقبول ojú ọtí ẹni accept tọ́nà ìdánilẹ́kọ̀ọ́ fún ọ. sọ́ọ̀tì ẹ̀ gbà pé ẹjọ́ tọ́nà ń dá fún mi ni. bàbá tí kan náà wòlíì bí arọ. ó bí arọ bàbá. bá a ṣe wà yìí tá a fà ẹ̀fẹ̀ tó fà jù á lọ àtolówó àtẹnipò kò sẹ́ni tí ò ní tó wọṣọ lé mọ́lẹ̀. olórí ẹbí kò sí ẹni náà tí ò ní tó wọṣọ ní mọ́lẹ̀ ẹlòmítà ṣe gìrìgìrì fún níta ìyàwó rẹ máa dá kúnlẹ̀ tó náwó kéènì lórí ẹgbẹ́ pẹ́ẹ́nì sókè ṣé òun fọ ìwé etí tó bá sì bóde tó gbé láwà ní mo ní bí o ti fọ òkè láyélá ìlàlá ìyàwó rẹ máa tẹ̀sí sí wòlíì ní olóòótọ́ àmọ́ sọ yìí láàrin ẹ̀yẹ àbá àkókò ó ti jẹ ìfọ́ tínú léwẹ̀ sẹ́yìn tí o bá gbà ládàáwò yóò ṣubú lọ́dọ̀ ọ̀rọ̀. wọ́n ní tọ́ọ̀bù wúlù. nǹkan tí wọ́n bẹ kí n tó sọ̀kan nǹkan mo kọ́ fẹ́ sọ ó tún wá já mi sí kan èwo ni sọ́ọ́nù méjèèjì. ẹ fẹ́ gbọ́ nìyẹn wá àfààní ọlọ́run gbà fún tó bá sàdé ọlọ́run kì í dalẹ̀ ọba àdúrà ní problem ṣùgbọ́n àdéhùn tí ọba tí àfààní náà wá ní ni pé tí ẹ̀wọ̀n rẹ bá dáná òní ò palẹ̀ mọ́ òní ò fà bọ́ wòlíì sì wòlíì ò kápá àdéhùn wòlíì mi ní ò kápá àdéhùn kódà lómi wòlíì tí òrẹ́ lómi fẹ́lẹ́ yàwó ẹ̀dùn ni kì í ṣe nǹkan mi ọlọ́run àrẹ ṣe fún ni torí dọ́tọ̀ parí iṣẹ́ kápó mọ̀ kàmi lọ súnmọ́ iṣẹ́ ti padà sára rẹ̀ kò sí kọ́ ní sí agbára rẹ̀ ní kápá kù. العلم واليقين والقبول ẹjọ tí lè ò dágun. والانقياد فادر ما أقول والانقياد فادر ما أقول. ó wá dìgbà tí ọba ní problem ọba lọ bá àfààní ọba òní káàfó wá ó gbéjà ní gbogbo tó jẹ́ lọ gbé bá lé ó ní òní problem òní sùn àǹfààní ẹ lọ sùn kò sọ pé òní náà ní problem tani òní tiẹ̀ ṣùgbọ́n hàn jura wọn lọ ní tani òní tó wọṣọ lé mọ́lẹ̀ bàbá tẹ̀ra wa lókun òṣìṣẹ́ náà ti rún náà lókì bí tó ti gbá ní búlò ní òyìí ya ó kó fọlúkálùkù ọ̀yà bẹ̀rẹ̀ pé tó ọ̀kú nípa ara rẹ̀ ó ti dé sí ọ̀nà. Báyìí sí ìyàwó bá dáná tẹ́ ọba bá ọkọ
ṣé òṣèlú wa palẹ̀ mọ́ tó ní pẹ́ ládẹ́jọ́ kò jẹ́ pé lọ́ba lẹ́wọ́n ṣe bí ìtòótọ́ ẹjẹ́ kọ́ ọmọ ẹ̀ṣẹ̀ máa kó. ìjì dáná tán àbí kò ní bá àti jọ sí. inú wa bí àfa. àfa ni mo kọ́ ó lè lọ. sótẹ́ ìyàwó lọ́dà ó ń kú òní fún ọ bóyá òní náà tó kú báyẹn pé eléyìí tọ́ba tó wọlé wọ́n máa lè lọ. fún abínú kò lé ó wà níbi tí lọkọ̀ wálé sì jábà. ó ní ọlọ́run kí mo ṣe àgbákò ni mo sá fún ọlọ́run ní kí lọ sá fún ọ̀sìn mi tẹ̀síwá rẹ kí n wò mọ́ ọ náà kì í ṣe àwẹ̀ rẹ̀ àṣekúbìnrin yẹn ń dọ̀ ọ́ láàmú wọ́n ṣe bọ́ọ̀ ṣe ń pè ní jọmí lójú padà lọ́ba akọ́mọ̀ mi. العلم واليقين والقبول والانقياد tẹ̀lé mi nílùú wa. فدر ما أقول lọ́ba padà dé ìyàwó náà ní wọlé. ọ̀padà ọmọ àná ló bá ti padà wálé o. ó bá kúrò náà ọlọ́run ti bá mi wí. Ọlọ́run bọ̀ wí. Ó náà ṣe ní ṣe ń ṣèkà fún ọ yìí. Àṣẹ ní nínú ọ̀dọ̀. Ó dá lónìí ò ní ṣèkà. Ó ní bá ṣe. Sọ́ọ̀rì. Kò yí ọ ní. Ìyá rẹ̀ tí wọ́n bọ̀ lójú àlejò tí wọ́n kọ́nsẹ́ẹ̀tì mu. Tọ́run mo máa rákẹ́ màmí tó dé kọ́. Mo ní ti jábà rẹ̀. Jọ̀dọ̀ wa ti ní màmí àwọn máa bá mi lójú àlejò máa ń rí mi láà. Ń dẹ̀ lọ́ọ́ sùkúrú àjọ ọlọ́run. والقبول gbogbo ẹni tó bá fẹ́ gba ọkùnrin wájú ọlọ́run wọ́n provoke ẹ̀kọ́ tó gòkè ní bí o bá dá ọ láàmú ọ̀lẹ́ gòkè èyí sọ nílé jẹ́jẹ́ ó dáná yá ọ tààrà ẹnu bí alibari sí lẹ́nu bá jẹ́ sọ́wọ́ àti káyọ̀ mọ iye mísà ìtẹ́ ti jù nítorí tí ó bá wọn àwọn ọmọ aláwọ̀ ń kú mọ́jọ́ mi mú àmì bí èmi pé táyé sá ti jí lónìí tó àdúgbò tá a jí tòní ká tó máa múra sọ̀dá ń bọ́ sílẹ̀ jámánú gbáà. العلم واليقين والقبول ó wá bí arọ ó sì bá pààrọ̀ ni ọ̀rẹ́ rẹ wá wá wálé lẹ́yìn ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún wọ́n náà ṣe ń pàdé ní àdúrà kò wá bá ṣe wù kejì lé àṣọ bí arọ ní máa sakọ ní mítìnì àwọn wòlíì àṣàrò ló bí onídàá bẹ́ẹ̀ má bá lẹ́tí pàrọ̀ kò ní bọ́ ṣe wá ọmọ kan náà lónìí ẹni tó bá dé yóò mọ̀ fún wa ní àṣẹ òtún pa ọmọ nìyẹn pa òwúrọ̀ apá náà ó ní ẹsẹ̀ ó ní wọ́n mọ̀ ládùúgbò ìlú ni ó bá tiná bọlé fìyàn lápọ̀ tún ní njólé sáyàn ládàá gíláàsì mọ́tò fífọ́ táyà jíjò èyí bá dé ó bẹ́ẹ̀ rò kù jìnnà wọ́n ní ó bá ní kí ló dé lèbi wọ́n lọ́mọ rẹ̀ kéde ń balẹ̀ jẹ́ ó lè wò ó mú wọn wọ́n ní lágbájá olùkùnrin ta ló tú sí ọlọ́run wò ọlọ́run ti fi hàn mí pé ijọ́ tó bá rìn ló bà mí ló kọjá òní nìkan náà ló bá yé jẹ́ tó báyìí ẹsẹ̀ ọdún báyìí lókun títí ló bọ̀ tí ò lè rìn ṣé kò ní ti pa mí dànù ni onípadà sí bá ṣe wà. والقبول ẹgbẹ́ tó lọ gbọ́dọ̀ lẹ́jọ́ tẹ̀lé mi ó yá yá. والانقياد ìkẹyà wọ́n tẹ́yẹ sínú ọ̀nà àrùjú min al-kulli ila man lahu al-kullu al-inaba. padà sọ́dọ̀ ọba tó ní ó yẹn yẹn mọ́ sẹ́kùsì nìkan wájú lọ́dọ̀ sẹ́kùsì. فدر ما أقول والصدق wà lọ lódodo síkù lẹ́sàn bẹ síkù náà sì bẹ jẹ́ lódodo èèyàn sẹ́ni tó máa ń bá rìn sẹ́ni irọ́ pípa ó kórìsìrìsì irọ́ pípa ni pé ń rà sọ́kọ̀ ọkọ̀ máa rà ẹni tí ń fara kúrò lọ rẹ̀ ta finú tán tó dáyàn ọ̀ẹ́sọ lódodo èèyàn olórí ibùsùn yàn wọ́n sì máa gbé màálù tẹ pàfọ́kù mọ́ ọ̀rẹ́ rẹ̀ gbà láwọn èèyàn ẹ̀ mọ́gbọ́n tí olùsọ̀ ní ọ̀rọ̀ ajẹ́ o àti ìsanwó rẹ̀ o ti sọnù. méjì lọ kó wájú ni. ìwọ sì ló mú lọ́wọ́ tọ́lọ̀ kan lè kọ́fà. ẹ̀yin obìnrin tí a wá ń bí tí a bá ti lọ́kọ̀ ẹ̀sùn òdodo mo ti bímọ rí kì í sàrùn adélébọ̀ lọ́kọ̀ tiẹ̀ náà
ẹjọ́ máa fadé níbọ̀ máa ṣe fúnra yín lọ sọ́ọ́ni gbogbo ọkọ rẹ táwọn tó ń kúrọ́ fún ọ̀rẹ́ rẹ nílò sọ fún alẹ́ ìwọ̀n ọmọ tí ń pè láǹtí olóbì jẹ́wọ́ ọmọ bíbí ìsàrùn ọ̀yá dì ní. والصدق àmín. والصدق Jẹ́ olódodo èèyàn bàbá báyìí tí sẹ́yìn tẹ̀lé àdìbò àdìsí bọ̀ bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ bí màmá yín lẹ́nu tó sáláìsì tí mo tún náà bàbá olódodo èèyàn lẹ jẹ́ sí mi nì èmi ò dáàtì yìí ẹ̀tọ́ bá ti dáàtì má bàa sọ̀rẹ́ ẹ̀tọ́ bá ti má sọ̀rẹ́ má ṣe yè méjì pa rẹ̀ bó lọ wí. والإخلاص Well-ikhlas, sincerity. Wọ́n sàfọ̀mọ́ ara rẹ fọ́dọ̀. Ó sàfọ̀mọ́ ara rẹ. Ẹ̀fọ́tí fọ hàn tú. Ẹ̀hìn àsọ́kù zat. Ntẹ́fù wá fọ ní hàn tú. Náfọ̀ ma. Àtúntò wá. Sọ̀rọ̀ ló tóbi dàbí egun òkú tẹ́lẹ̀ kọ́rùn sí. Egun òkú. Ẹ̀gbọ́ màkàlùkù. Ọ̀fìwé xaalìkù. Ọtí lọ ọkọ̀ náà tẹ́. Ọ̀sẹ̀ wa lọ mú egun orí òkú. Ọwọ́ àlọ́lọ́ wa dá sí. Ń tà dá. Èèyàn tó ti kú ọ̀sìn aláwù ọba tí ò ní kú kí wọ́n lọ lò tó ju aláwù lọ. Ẹjọ́ sí mo communicate. Kọ́ni ẹ̀. والمحبة Wọ́n mahaba. Wọ́n fẹ́ràn Ọlọ́run. Kọ́mọ̀ ní ipa àbẹ́lẹ́yìn Ọlọ́run. Ọba tó ń fẹjọ́ rẹ̀ sùn ká sọ fẹ́ mi. Ọ̀n kìrìsìtì Ọlọ́run ni. Rẹ̀ kì í ti lọ Mákà. Máa lágídí. Níta abáyé rẹ̀ kì í ti lọ́kọ̀. Máa lágídí. Ṣùgbọ́n ọ̀fẹ́ ni yóò fi fún ọ ní tó ọ̀fẹ́. Ìlú ọkọ̀dọ̀ ju tẹ̀sùbá rẹ̀ yóò fi kún tí ó ṣe ọ́. Ìyẹn dúró bá. وفقك الله Mo ti tú ìdáhùn ìjà. لما أحب Ẹlẹ́ẹ̀kejì. Kò wù mí kí n sọ àmọ́ káyé mọ́ bá dàrú. Ṣé bá a ti jòkó yìí tá à ń ṣe fìdá òfurufú ṣé ìwọ ni? Ṣé a lè dáná? Ṣé àìsàn ò dáná? Àdéṣe ni lọ́wọ́ mi. Ṣé àìsàn ò dáná? Lọ́dún yẹn kú ní àwọn àìsà. Èrò wa ti kù jì mọ̀. Wọ́n á dìde lọ́kùnrin wọn bí mo ń kún àtúntò tó kù jì mí. Ó ní mo gbé kan gbé kí ni wá búdà kí ni wọ́n pè àgé tí wọ́n fi àmọ́ sí. Káàsó pé níṣẹ́ ní ìsásùn. Ẹ̀gbọ́n ó wá mú dàkí àti lábàánù. Ó wá mú méjèèjì. Ó púpọ̀. Àti búrẹ́dì tí ẹ gún mẹ́rin. Àyẹ̀wò ẹ̀kọ́ ni ni. Bẹ́ẹ̀ ni, àgbà sẹ́yìn bí wọ́n ti mọ̀. Farid ó wá gún mọ́. Búrẹ́dì àti tí ẹ gún mẹ́rin ló wà lẹ́lẹ̀. Wọ́n mú dàkíkù yẹn àti lábà. Tí a bá ṣe yẹn tán, wọ́n máa fi bí tàbí dùn sí mọ́tò rọ̀ ọ́mà. Àbí bí oyin. Ìkànnì méjèèjì. Àwọn àdá. Ó ní ọmọ ẹ̀jẹ̀. Oúnjẹ tó sì dáa jù lọ́rùn tí wọn. Bàbá tó fẹ́ sọ lórí ẹ̀ má dákẹ́ o. Òkú kà ń dáná fún. Ẹ ti yanjú yìí kí n máa lọ. Wọ́n ti bá ti yanjú rẹ̀ nínú ilẹ̀ lọ. Nísìnyí, èèyàn wá kú kalẹ̀ báyìí. Níjọ́ tí ẹ̀kọ́ ojú sí ní ìyẹ́kẹ́ ìlú ọgbọ́n ẹni bẹ́ẹ̀ tó sọ. Níjọ́ tẹ̀ ń wí. Wọ́n dáná wọn ò dáná wọn tó kù bá kú. Ìgbà tí Jáfàrù kú, àdébìnrin ẹ̀ máa dá lọ nílẹ̀. Síbẹ̀ kọ́. Torí pé kí ni? Ọ̀sán wọn á jábà tọ́ àmà. Síbẹ̀ kọ́. Torí pé àìrójú ti bá ìbànújẹ́ ti kọ lù wọn. Ẹ dákun bàbá tí ẹ bá ní àná mẹ́jọ bóyá mo bí obìnrin mẹ́jọ ní ìsìn nǹkan wá sílẹ̀ àwọn adáná kúlà mẹ́jọ wá gbogbo fámìlì wa jẹ tán kí láà máa ṣe pé yòókù ẹ dáhùn
àmọ́ àfọ àtọ́jọ́kọ̀ Àwọn tó jòkó. síbẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. dàrẹ́tọ̀ ní dàrẹ́ àṣekínni Afún wa lóúnjẹ rẹ̀. àfún alóúnjẹ náà. Afún wa lóúnjẹ náà nù. àgbàpẹ ẹ̀dá ń lọ ní olókùn síbẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. àmọ́ kálukú wa rú kúrà wa lọ bí 50 nínú ilé olókùn Ilé olókùú. sáà dánù ni. Sáàdánù ni. Sáàdánù ni. wọ́n tún ta. àṣekínni àwọn àmọ́ pẹ̀fẹ́ tó wá àwọn tó jókòó because wọn náà tó sáré wá kí àwọn ẹlòmíì ní ọ̀sà Ẹlòmíì lọ sà. òkú tó kú lójú ọmọ sáré bọ̀. Ojú máa sáré bọ̀. ẹlòmíì bẹ́ẹ̀ nu wọn lẹ́yìn aago mọ́kànlá rò yí ní òkọ̀ Ní ó kọ. wọ́n sì wá jókòó ti wá Wọ́n á jòkó tì wá. àti pé kí ni sàdébí òní ẹ pé àlejò lé. Sọ̀rọ̀ náà àwọn wá síbẹ̀. bàbá ọlọ́pàá ẹ̀wà ẹ̀ ń gbọ́ tí wí ìyẹn wá kú Èèyàn kú. àárẹ̀ èkó wá kí ọmọ rẹ̀ ará Ìbàdàn wá Alábàdàn wá. ará Sókótó wá sọpọ́ fámílì òkú lẹ́kọ̀ọ́ ọmọ ara búrẹ́dì jẹ́ ládùúgbò. Ọwọ́ wá búkà kiri. wọ́n sì jẹun Wọ́n jẹun. omi àtúnjẹ nìkan náà kí ni Kọ̀nà àlejò. àbí kò náà àlejò. àríwá Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n mọ̀ nǹkan náà yóò mẹ́nu bí lẹ́ẹ̀ wọ́n yóò mẹ́nu àkìrì fáàlì yóò kiri lè fà wọ́n. wọ́n ní ká pa àlejò wa dé Kó àlejò wa dé. oúnjẹ tẹ ní yẹn mo fẹ́ kẹ́ gbọ́ mi yẹn lónìí. Ọkọ̀ ọkọ̀ wọn lọ. àníyàn lọ́nà fẹ́ lò lórí ẹ̀. Ní ọlọ́wọ́ bá fẹ́ lò lórí ẹ̀. tààmù tàà lára kí ìtọ́ àlejò lé ní ká ṣe kí ni Ẹ̀fún lóúnjẹ. ká fún lóúnjẹ. n tó fi ní ẹ fún àwọn ará ẹja fún lóúnjẹ wọn nílé dáná ìyẹn ti kú fún wọn ẹ lọ máa dáná fún wọn àwọn tó jòkó tì wọ́n tí wọn ò lọ ní kọ́. Ọ̀nà àgbà kẹ́dùn. Òsì lọlé. n tó ṣe èmi rí Ọkọ̀ ọkọ̀ wọn lọ. dáàbì ní kú ní prime age rahimahullah Àmín. kódà wọn ní yàrá yé nígbà yìí Wọ́n ní aláyé ń jọ náà. wọn sì kú yàrá bá mi kí wọn á fẹ́ ló bàbá Náà. bàbá rẹ kéré Bàbá rẹ̀ kéré. mo bá gbọ́ tiẹ̀. Ọ̀rọ̀. àṣé àwọn ọ̀jọ̀gbọ́n kan ti ń wò wípé òjò wàhálà ti sú Ó ti sú. Ìjọ wàhálà sú. wọ́n wá dáná pamọ́ tí mi ò mọ̀ Ó dáná pa wọ́n. ní ìmọ̀ wà láì tẹ̀lé. tẹ́gbà tó yá àwọn àfáà wa tí mo wà láti dálẹ̀ wọ́n ti gbọ́ Ó ti gbọ́. ní bá dé Ọ̀nà àgbà dé. wọ́n sáré ká ó kàn fà mí lásán lẹ́nà tí gbọ́dọ̀ bá kẹ́ báyìí. Àmín. wọ́n fà ọ́ ní ìmọ̀ mi fara balẹ̀ Ẹ̀fọ̀kànbalẹ̀. ọkàn balẹ̀ Ẹ̀fọ̀kànbalẹ̀. àpọ̀lọ́kàn mi ò balẹ̀ Ìbalẹ̀. wọ́n dé Ìtọ́jú àti àpá mi. jẹun àti dáná pamọ́. Àti dáná pa wọ́n. Àṣọ fún tó lè mú. nínú ọba sílẹ̀ sàn Àmín. to my surprise wọ́n ti ń gbé báyìí báyìí Ẹni gbà wájú. mo bá rí ẹjẹ ń ba ìṣù méjì méjì. Méjì méjì. Ìjọba dání ní ẹ̀. Ẹ̀sìn fi ń pa wọ́n náà. Nígbà tí tí wọ́n ráìsì. Àtẹ̀já bíbí. wọ́n lọ gbà mí mọ́. ó lọ rí jèrè. Fàmálì náà sì kà wájú táyé. Èkó tààtàrọ̀ kábùn fi sàlámà. mo tá a bá lò A fẹ́ lò. ní pé kí làníyàn ṣe fi ṣe tí wọ́n ṣe o. Kí làní ẹ̀ tó ń ṣe? sáníyàn là lé ni Ẹ̀sìn ti là lé ni. àbáníyàn ẹja tọ́jú ọ̀ tó wá jòkó tì à. Atọ́jú tó wá jòkó ti wá. torí èèyàn ni wọ́n ebi ó sì pa wọ́n òbí ó gbẹ wọ́n. Àgbọ̀gbẹ̀ wọn. àkàn wá gbé dé wọ́n ní wá ti ṣe mọ́sà ó ti dà kí lè dáná ẹ dákun tá a fi ṣe mọ́sà sí òdòrí náà. Odori náà. mọ́sà tí Haúsá kà sí fá tí a máa jọ ọbẹ̀ ilé lórí. Ọ̀dọ̀ bẹ́ẹ̀ ni lórí. àkànlọ́dà pọ̀pọ́ọ̀fù ní ká ẹ̀ka ìyàfà ẹ̀ka ìtẹ́bà mọ́ ẹ̀mú kíákíá ọ̀rọ̀ yẹn ń là mí lóògùn tààrà. Min qabli an ya'ti al-himamu. bàbá sẹ́ ń bọ̀ wọ́n ní pọ̀pọ́ ilé ẹ̀kọ́ tí ò dórí iná Odori náà. tí òun ò dín Wọ́n ti bẹ́ẹ̀ bá jẹ mẹ́fà rẹ̀ tí lè sínú ọmọ mi ni gbé wọn fún mi ní. ṣé kì í so oúnjẹ Oúnjẹ ni. àkànní bisikíìtì tí wọn ò sún kó tó jẹ náà Òṣogbo tó jiná. kò sí táàjẹ́ tó ní lórí náà fi so. bàbá àfẹsọ Àfi èso nìkan nìkan ní òní gbórí náà kọjá kó tó dẹnu wa. Kó tó dẹnu wa.
ti ṣe pé ọ̀nà ọmú mi lódò ọ̀rọ̀ pure water ni o ọ̀rọ̀ àtẹ̀kù water ni wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe é ó ti borí iná kọjá. ìnáwó àwọn mi ni yà àníyàn lọ́wọ́ fẹ́ dùn lórí rẹ̀ ẹ má ṣe fàáfà lórí rẹ̀ ẹ kẹ̀dá pé àníyàn tó bá ẹ ṣe nǹkan ìwọ ọ̀nà ọlọ́run lórí ẹ̀. ẹ wá jẹ ẹ má jẹ tẹ ẹ lónìí tẹ bá lọ bí olókùn dé àwọn akẹ́mẹ́ta kọjá sàárà àlọ́dẹ́nu ṣèbí tí ó jùlọ ní òjẹ́ bàbá ẹgbọ́n tí ń sọ fún ẹni kí ni ẹnu mi bẹ dédé tẹ fún un tó ní bá mi ẹ̀dá kò fún mi dámọ̀nà kan àtọ̀bẹ̀ kó dàbí òsèrán ntí gbogbo rẹ̀ ó jẹ́ lálẹ́ nù yóò wá dìmọ́ yà lọ́lé ha àná ọlọ́run ọmọ wúlé ha fún mi lóúnjẹ ọlọ́pàá kẹyà wọn mọ́jọ oríjà ló sàárè èmi sọ̀rọ̀ tó pọ̀ lórí ìdájọ́ mo sì nítorí yín kó tíra tó pọ̀ jáde. lẹ́yìn ọ̀rọ̀ àdébí ọ̀rọ̀ ọlọ́run gbogbo sẹ́yìn bá sọ kó mo rìjà ọ̀rọ̀ náà rìjà. ọpọlọ ọlọ́run lọ́pọlọ yóò máa kú sí i ọjọ́ máa máwọn ẹni ẹ̀sà jáde ni ìròyìn tí a fi kọ́ gbogbo kájọ náà lọ́jọ́ pé ẹsẹ̀ ẹsẹ̀ lọ́tọ̀ ẹ wá sí apá ẹ wá sí orí kò tí ì sí omi ara àgbẹ̀ná. mọ́kà àti bàbá àti á lọ ní 60s àlèkùwétì sí à ń tàwọn lórí èsì àtẹlẹsẹ wọn lọ sí yìnyín síbànà bàbá àti àtà síbànà níbi ta tí wọn tá ìsìn ẹgbẹ tó ta orí òkúta ló ti ta pátẹlẹsẹ ẹ máa ṣẹjẹ. sọfẹ́ tí wọ́n yà tá a ṣe ní ìsìn síbànà lórí tẹ́lẹ̀ kódà mẹ́ka tí nìkan kọ́ rọ̀bà kórì. jábúrò tá a ń dúkọ̀ ní sùn sábà ló wá rí tẹ́lẹ̀ ni wọ́n ń dúró mẹ́ta ìsàlẹ̀ àárín òkè wọ́n á mọ kíní kankiri bìí ti sí. sábà lórí tẹ́lẹ̀ ó fẹ́ fẹ́ tóbi sílẹ̀ tí wọ́n á ti kà ọ́ ti dùn náà tí wọ́n sàn nígbà títọ̀ náà wà má ní sìn sára pàjọ́ náà wà má ní sìn tí ò bá kẹnu sí mélòó ní gòkè má. àwọn afikun àbá ti bẹ̀rẹ̀ ń bì àbá ti bẹ̀rẹ̀ ń bì ẹjẹ́ méjì adara aláàbò bẹ́ẹ̀ bá ti lóhùn kírun mọ́ tí ò lóhùn gbà mí mọ́ tí ò ní oṣù tí ń já àjì tí ò tó bá ti takò ọ̀ràn yẹn wọn kálukú tẹ bá fẹ́ kó fún mọ́ sàtàjù. àwọn ọmọ ẹsẹ̀ jura wa lọ ó tà lè takò ní wọ́n kò sírun kò sáwẹ̀ ìyókù àlẹ́ mọ́ni òpó ìsìlámù ti dúró. ẹ má jà má jà má ẹ dákun wàhálà yẹn ti pọ̀ jù máa fi hayati. máa fi hayati baqa. ẹ kọ́ tí mo fi mọ̀ ní ká má jà má jà n gbọ́dọ̀ pé tí n ṣe ẹni tí o bá ṣe ó wọ̀ ní mo tó rọ̀ mí lọ́rùn mo ṣe nínú ẹ̀sìn tó rọ̀ bá ṣe tó rọ̀ lọ́rùn mo gbọ́dọ̀ kí sẹ́sẹ̀ kálukú tó ọmọ ṣe tó rọ̀ lọ́rùn a máa pàdé níbi irun a máa pàdé níbi àwẹ̀ a máa pàdé níbi mọ́kà gbogbo nǹkan bá láti bọ̀ àmọ́ yòókù ṣe tó bá ti ọlọ́run tí o bá ti bẹ̀sìn jẹ́. máa fi hayati thubutu. alibadi sí ẹ̀kọ́ ó dàbí ní sìkìnnì mi wé náà ni wá bí àfọ̀ṣọ́ wa wé náà ní kò bá ti ń ṣe bẹ́ẹ̀ bá lè lù mí yẹ kàn máa lọ ní lọ́kọ̀ kẹ́ni pé eléyìí ti fẹ́ sọ kẹ́mi o because mo ti wo pé mo superior pé tí n bá ṣe ojú tára yòókù lọ dáadáa lọ ẹlòmíín sì lókùnrin àti òtí fìlà wá bí tí ìṣègbè wa lọ́dọ̀ ọlọ́ mo fẹ́ ṣàdúrà nìyẹn. nàbọ̀ní ibò tàwa hàtìmá. ẹ má ṣe wàhálà lórí ẹ̀ because bí táà ń já sí lórí fóònù ní sinú èyàn dùn mọ́. mo lọ wí. tàkàrìbò tí káìbò yóò tù. ànábì dájọ́ kan náà méjì tí ò jọra wọn. ọ̀dọ́ kan náwó. ó náà ànábì sọ́kò lè sùn tóbi nínú àwẹ̀. ànábì náà lè sùn tí. bàbá kan náwó ti lé ní tì 19 jẹ. ó lè ní nǹkan ànábì ní wọ́n lè sùn. ọmọ bá ní tòun.
àti ìdájọ́ ẹ̀sìn balance ànábì ló balance transformer tiẹ̀ níná lórí ọ̀ọ́dàlẹ̀ rú tiẹ̀. تخرب تلك البيوت. bàbá arúgbó tó àwọn ìnẹ́pà ti jáná rẹ̀. kò lè ṣe bàbá. يموت كل برايا سبحان من لا يموت. wọ́n lè ní dalẹ̀ ìfẹ́ yìí sì sọ mí dalẹ̀. ẹ wò dájọ́ kan náà bá tí ó papọ̀. Ànábì ọmọ wa ní o fẹ́ yarí pé sọ Islam ó àpàṣẹ Ànábì ní mom is go chill. sọ orí wọn tiẹ̀ transformer rẹ̀ ń sáré bùlàbùlà. sọ ẹ kún fọ́ bọ́ọ̀bù. tọ́ba ẹgbẹ́ kan ọ̀dà kan rú. bàbá ìlẹ́yìn rẹ̀ káàárọ̀ sẹ́ jí dáadáa. kò sí npa mọ́ o ti dì mọ́ o ti wà lẹ́rẹ̀ kò agúnwò gbé mọ́ láti dáná rẹ̀ kí ṣá kọrẹ̀ ó ti kú yẹ́yẹ́ ni kò tiẹ̀ ti kọ́rẹ́ ti bá àwọn ni you see ẹ̀yin afáàmù àpìlì sí wa ògùn tí èèyàn bá sọ tó bá ti rí wújà mú wa lórí ẹ̀ má jà kókò gbà tí ó sọ ń tọ́ ọmọ lọ sọ ẹlòmíràn sọ nǹkan tí ó náà mọ̀ kò ṣe kí ni òdìjà ẹ jẹ́ kí Islam yọ lálàáfíà èyí tá a jà ń tó nítorí ká gbéra ni pé èyí mélòó lè di Islam tá a pèsè ní Islam ẹ jẹ́ abira wa èyí mélòó lè gbèrò tá a máa gbèsè ẹ jẹ́ àṣàdúrà ìyàwó lẹ́yìn àtọ́kọ́ wọn.